Ṣètọ́nà bismillahir rahmanir rahim. Orúkọ mi ni Dawood Imran Mọ́láàsán, ọmọ bíbí ìlú Wo láti ilé Mọ́láàsán. Mo sì jẹ́ olùdásílẹ̀ àti olórí gbogbo Jama Ta'awun àti nínú Nàìjíríà àti ní outside Nàìjíríà. Bákan náà the Grand Mufti of Yorùbá land. Lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday tó lọ, wọ́n dàgbé 14 ní déètì ọjọ́ Sunday yẹn, a jáde gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa jáde lágbàáyé láti fi ìdúrótì wa hàn sí gbogbo aráyé, especially sáwọn ará Palestine tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ ń sìn inú ìbànújẹ́ ni wọ́n wà. Wọ́n ti wó gbogbo yunifásitì wọn. Ìdí nìyẹn ìdí tí atorí ẹ̀ jáde ó pín sọ́nà mẹ́ta. Ìdí alákọ̀ọ́kọ́ ni wípé àwọn èèyàn bíi wa náà ni wọ́n. Ìkejì, mùsùlùmí àti christian ni wọ́n. Ó jẹ́ pé mùsùlùmí lọ́pọ̀ jù, but christian náà wà ní tí wọ́n pa wọ́n jẹ́ lẹ́sìn. Ẹ̀kẹta, ìlú yẹn wá tún á jẹ́ ìlò fún ọ̀kan náà àwọn property mùsùlùmí lágbàáyé. Mọ́sálásí mẹ́ta ni muslim ní lágbàáyé, méjì bẹ́ Saudi, ẹ̀yọ̀kan bẹ́ Palestine. tó tún wọn bá ti kápẹ́ Saudi Arabia dàrú ní ìsìn ànílò ájì. So ìgbà tí wọ́n ń da àwọn láàmú ní ìsìn àríbẹ̀ náà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n máa ń pàlájì ní Alhaji Kudusi, ẹ̀wọ̀n pé Alhaji Kudusi ẹ̀yẹn pé tó bá ti lọ ájì Saudi kó lọ Kudus yẹn ó kọ ìlú ní Palestine, òun ní kápítà wọn. Ṣùgbọ́n àwọn kan wá ń bẹ lónìí tí wọ́n wá láti oríṣiríṣi ìlú tí wọ́n kéde ara wọn pé àwọn làwọn nílùú 1948, ìlú tó ti wà láti thousands of years. Bàbá fẹ́ tú ìtàn padà sẹ́yìn, bàbá tó bí bàbá àwọn Israeli Abraham wọ́n máa ń pè lọ́dọ̀ ara Ibrahim, òun ló bí Isiaka ló bí Yakubu àwọn ń pè ní Israel, àwọn ọmọ rẹ̀ wọ́n ń pè ní Israelite, àwọn ọmọ Yakubu. Bàbá tó bí Isiaka tó wá bí Yakubu àti jẹ́ Israeli gẹ́gẹ́, bàbá òun kì í sọ ọmọ Palestine 1860 ní ká tó bí bàbá wọn. Wọ́n ti wà ń bẹ̀ láàrin ará Palestine ká tó bí bàbá tó ṣe gbogbo wọn lẹ̀ ní pè ní Ibrahim. Òun náà lọ ṣe àwọn Arab náà lẹ̀, òun náà ló bí Ismail ló bí àwọn Arab tí Muhammad sallallahu alaihi wasallam tó jáde lára tiẹ̀. Bàbá yẹn náà ló wá bí Isiaka tí Yakuba jáde lára. Yakuba gangan ní jẹ́ Israel. Àwọn ọmọ tó bá bí tó jẹ́ àrọ́mọdọ́mọ rẹ̀ náà pè ní Israelite. Bàbá yẹn gangan Kaldania ni wọ́n bí sí ní Iraki. Tó tá bá kìtàn sẹ́yìn ọmọ Iraki ní ẹgbẹ́ nìsín wọn ìfẹ́ ọmọ Palestine, wọ́n rìn lọ Palestine ni. So àwọn Palestinians tí wọ́n ti ń bẹ́ẹ̀ láti thousands of years ká tó bí bàbá wọn gan, àwọn náà wọ́n ń bẹ́ẹ̀ náà dì sí. So ọkàn ṣẹlẹ̀ pé 1918 orílẹ̀-èdè Britain bó ṣe kó Nàìjíríà lẹ́rú, ó kó àwọn Palestinians náà lẹ́rú. Òun ló wá ní àjọṣepọ̀ pọ̀ mọ́ àwọn tí wọ́n pèrè àwọn ní Zionist náà, àwọn believe pé àwọn fẹ́ create a state of Israel, pé bí gbogbo country ṣe wà káwọn lábá àwọn mùsùlùmí ní country, àwọn Christian ní country, ọ̀yẹ́ káwọn náà ní country, ni wọ́n ń kóra wọn wá láti ìlú mi láti 1918. Kì í ṣe pé àwọn tó jẹ́ jù tí ń bẹ ń Palestine wò fún aláyè, wọ́n yóò sọ ọmọ abẹ àwọn náà rìn wà bẹ́ẹ̀ ni, kì í ṣe pé wò fún aláyè, àwọn náà láyè wọ́n àka pọ̀. Àwọn tó ní ìlú gangan lọ́pọ̀ jù níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Israeli yẹn wọ́n fọ́n káàkiri ní Lamẹ́ríkà, Russia, China, everywhere. Kódà wọ́n wà ní Nàìjíríà àbí tó súnmọ́ náà Nàìjíríà bí. 1918 wọ́n á bẹ̀rẹ̀ sí máa kó wọn wá láti ìlú ní wọ inú Palestine. Wọ́n á ń wálẹ̀ fún wọn pẹ̀lú agídí. Ẹgbẹ́ bíi méjì kan wà mẹ́ta, ẹgbẹ́ apààyàn ni wọ́n. Nínú wọn ni ọ̀gá náà. Àwọn ẹgbẹ́ yẹn bíi méjì tó tóbi jù ń bẹ, àwọn ló di sọ́jà Israeli ní ẹ̀sìn. Wọ́n pa sí gèsè àwọn Arab là tí wọ́n jẹ́ mùsùlùmí. Kò sí ògbẹ́ni tí wọ́n bá ń bẹ̀ ni wọ́n bá jà. Àwọn Christian wọ́n fẹ́ tó 10%. Most wọn bíi Catholic àti Baptist ni. So 90% ni wọ́n jẹ́ Muslim. Àti Muslim àti Christian bẹ̀ ni wọ́n bá jà.
in fact àwọn jútàwé yìí ọmọ àlè wọn pé Jésù wọ́n ní wọ́n fún ìyá rẹ̀ lóyún ni ìgbà táwọn mùsùlùmí wọn pé Jésù ní òjíṣẹ́ Ọlọ́run pé ọ̀nà àrà lọ́lọ́run pé kó gbà wáyé bá sí Ọlọ́run ló fi wáyé pé kì í sọmọ àlè. àwọn àti Christian ní Palestine ọ̀rẹ́ ni á so ló fi jẹ́ pé ìjà tí ń lọ yìí àwọn Christian ló lead ẹ̀ ilé ẹjọ́ tó nǹkan tó pàtàkì jù táwọn èèyàn ṣe láti gbèjà àwọn Palestinian nìkan lọ ilé ẹjọ́ àgbáyé wọ́n sì win ilé ẹjọ́ àgbáyé against Israel ilé ẹjọ́ àgbáyé ti pè Israel ní criminal apààyàn pé kò lẹ́tọ̀ ogun tí ń jà òun náà làwa náà wá jáde sí gbogbo èèyàn ṣe ń jáde lágbàáyé tó bá ní ọmọ èké wà náà tá a jọ ṣe ọmọ èké wà ní ti tàgbáyé náà wọ́n kálukú ní ti ń ṣe ìyọ́fẹ̀ kọ́ ọmọ náà òsì kíni ọmọ ṣe ń gbà tó right tó bá sì là na flag sókè wọ́n ṣe ń na flag sókè náà l'Amẹ́ríkà ní Britain lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ Palestine ti ń kó bá ẹgbẹ́ tí ń darí Amẹ́ríkà ó ti ń kó bá sísè àwọn Republican ó ti ń kó bá wọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ní wíìn ìbò tí ń bọ̀ gẹ́gẹ́ bí President France náà ṣe lùsì ìbò tí wọ́n dì láìpẹ́ ẹgbẹ́ rẹ̀ nítorí pé support Israel ó lùsì ìbò because gbogbo àwọn tí ẹ wí ní àgbáyé yìí gbogbo ọ̀nà nílà àkáyè ní ọmọ tí ń lọ Palestine wọ́n mọ reality wọ́n mọ ta ló nílẹ̀ nígbà tí wọ́n pa èèyàn tó lé ní 70,000 tẹ́ wá ní káwa náà mọ̀ dà sí ìgbà tí wọ́n kọ ọmọ wẹ́rẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di more than 20,000 àwọn journalist tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hundreds ni wọ́n àwọn doctor tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hundreds ni wọ́n àwọn àgbàlagbà arúgbó tí ò lè ṣe kankan tí a pa ń bẹ̀ thousands ni wọ́n apart from ìyẹn gbogbo university ń bẹ́ẹ̀ lu owó tó márùn wọ́n destroy gbogbo university wọ́n ju bọ́ǹbù sí omi tí gbogbo ìlú mú wọ́n destroy rẹ̀ omi tí gbogbo aráàlú mu wọ́n destroy iná wọ́n destroy rẹ̀ internet wọ́n destroy rẹ̀ tí o bá ṣe pèsè ìpín ní ìsìn internet kò ní ìdíkọ̀ ọmọ lo póòlù ẹnìkan mọ́ àwọn technology ti high sí tí o bá ṣe bẹ́ẹ̀ la fi ń rí internet díẹ̀ tá a fi ń contact wọn tá a fi mọ̀ tí ń ṣẹlẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ pátá kò rújú o pé èmi lead di demonstration níbí ìwọ̀n bá ọ̀làjú tèmi làjú mọ́ ni o tí a bá lẹ̀ tí ń ta ọkọ̀ ìmọ̀ kan lásán ni wọ́n àwọn náà ò bẹ́ lọ́hùn irú tó ṣẹlẹ̀ ìbálẹ̀ sí kọ̀ọ̀lẹ̀ ṣẹlẹ̀ sí Nàìjíríà mo ṣe wà ní ìsìn mo wà nínú ẹ̀ tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àbáwọn ajìjàgbara láwọn orílẹ̀-èdè mùsùlùmí àti lárúbáwá mo wà nínú ẹ̀ tó jẹ́ kí wọ́n mọ̀ pé Boko Haram ọ̀dà tó gbogbo ọ̀nà máa bí wá lè tàbá láwọn conference pé Boko Haram ṣé wọ́n fẹ́ gbèsè rí àdìdì lóòótọ́ ni wọ́n rà wọn ìgbésẹ̀ àdìdì wọn àti muslim àti christian wọn ń pa o àwọn olóbì christian lásán ni wọ́n ń pa wọ́n ní wọ́n ń pa muslim náà ọ̀daràn ní pé wọ́n fẹ́ ba Nàìjíríà jẹ́ ni ó dàbí pé àwọn kan lò wọ́n bó ṣe ń lò wọ́n káwọn ń tọ̀ wá yá wọn àti pé àwọn fẹ́ gbé ogun wá àwọn fẹ́ gbé Nàìjíríà láti wá bá Boko Haram jà sẹ́gbẹ́ bọ́n ṣe sẹ́fi lọ bá Iraq jẹ́ ẹnu bọ́n ṣe lọ bá Afghanistan jẹ́ ẹnu wọ́n láwọn lọ bá Osama bin Laden alákatakítí ní inú Afghanistan wọ́n wé náà fi dúró sí Afghanistan fún 20 years nígbà tí ọ̀rọ̀ wọn lọ́rùn ni wọ́n kó ń bẹ́ bẹ́ẹ̀ náà wọ́n sọ pé àwọn lọ rè bá alákatakítí kan jà ní Iraq irú ẹ̀ náà wọ́n fi dá Boko Haram lẹ́kẹ́ lè sọ pé àwọn náà làwọn fẹ́ abájà níbí tábà sí lọ ìlú kan wọ́n máa mú epo wọn ni o wọ́n bọ̀rọ̀ ajé wọn jẹ́ ni o gbogbo ẹni ó ti lówó náà ní ló lọ́mọ́ ìlú wọn ò ní fararọ ìlú Afghanistan fararọ wọn lọ bẹ̀ ìlú Iraq ayé wọn ti bàjẹ́ wọn lọ bẹ̀ bá ṣe lọ ba ayé Libya jẹ́nu Libya ti wọ orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀karùn-ún lágbàáyé tó lówó jù lágbàáyé lónìí kò sí réètì kankan mọ́ kò sí nọ́mbà 40 mọ́ nígbà tí ogun yẹn ń lọ bọ́ sí 40 ṣùgbọ́n ní ìsìnkú tí ẹ̀sìn nọ́mbà kankan mọ́ wọ́n ti dìṣọ́ gbogbo ọlá tí mẹ́mbẹ́ nílùú Libya bọ́ bá fẹ́ fẹ́yàwó ọgbàlé ọgbà mọ́tò ó tó gbowó lọ́wọ́ ìjọba wọ́n ní kó fẹ́ gbéyàwó lásán kọ́dọ̀ sí ọmọ wọn kan tó wá ti bí ọmọ báwọn ẹ lọ rẹ́gísítà ọmọ lọ́dà gọ́ọ̀mẹ̀ntì wọ́n á dẹ̀ mú owó kan wọ́n á fi invest fọmọ yẹn gbà tí ọmọ yẹn bá pé ọmọ 18 years lọ sókè ó lè claim owó ń kó ọmọ sí business kò sí ọmọ kan bí bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo yẹn ló ti bàjẹ́ nítorí pé wọ́n lọ pa olórí wọn kí ló kàn wọ́n láti máa lọ lóńlò tó tá a bá wá gbé kíní pé àjà o fúláàjì yẹn kì í ṣèbọn o kì í ṣàdá o a sì kọ́ lẹ́nu kan a sì bú ẹnì kan èdè táwọn ń fọ yìí ó náà Nàìjíríà náà ń fọ official stand tí Nàìjíríà ní nípa ọ̀rọ̀ Palestine ní pé Nàìjíríà náà sọ pé ọ̀dà bọ́n ṣe ń pa tẹ́ bá lọ foreign affairs Nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí orí mídíà nìyẹn everybody ẹni ti béèrè Nàìjíríà gangan fúnra rẹ̀ ó ní wọ́n kọ́ embassy Palestine wọ́n kọ́ sí Nàìjíríà tó tẹ́ bá dàbújá mo dé embassy wọn rí ó ti wà Nàìjíríà ní ìṣẹ́jú lélógún ọdún gbogbo wa yìí abambẹ̀ ni tí n tọ́ka sí Nàìjíríà gan officially kò yí gẹ̀ẹ́sì Palestine ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tí ó fi ṣe pé DSS yẹn ó invite wa wọn arrest wa tá a bá wí bẹ́ẹ̀ àpárọ̀ ọmọ wọn ni o
tábà wí tó súnmọ́ bẹ́ẹ̀ gan àtúparọ́ mọ́ wọn kí ló dé ìgbà tá a lọ sọ́dọ̀ àwọn DSS ń táwọ̀ ọmọ lámọ̀ bọ̀ the same thing náà ni àwọn ọlọ́pàá ní ọ̀dọ̀ commissioner of police the same thing mọ́ tá a mọ̀ àwọn ni wọ́n ṣàlàyé fún wa tí n bá ní mo mọ nǹkan kan nípa tí mo fẹ́ sọ yìí mo mọ bíi 20% téèyàn ní ẹ̀ka kan tí a pè kọ́ ọmọ 80% wà kà kan kò ju 20% mo sábà pa American threatening Nàìjíríà bí ẹ̀dùn báyìí lọ mi ò mọ bóun ní level ẹ̀sìn tó mi ò mọ bí Nàìjíríà gan ẹ̀rù gan bò náà ní level kan ṣùgbọ́n wà tá a dọ́dọ̀ wọn a rí i pé kìíní ìkọjá bá a gan ṣe rò pé demonstration yẹn wọ́n lè gbé mọ́ ara tí wọ́n fi lè bínú sí Nàìjíríà lórí demonstration tí ó pariwo ó lágbára kí ló dé orílẹ̀-èdè méjì náà ní da Palestinian láàmú Israel àti Amẹ́ríkà ti ń bá kẹ́ síbi Amẹ́ríkà bó ṣe ń bá kẹ́ tó ìdò tó dúró ni pé wọ́n fẹ́ parí ìjà láàrin àwọn méjì ni o ṣùgbọ́n tó fẹ́ parí ìjà láàrin àwọn méjì báwọn kankan wọn ní àkájọ ẹnu tí wọ́n ní náà wọ́n fi ń kojú Israel lọ àwọn Israel tí wọ́n ní lọ ojú ti Palestinian lọ ó tún wá ń kó nǹkan ìjà fún wọn ó tún wá ń gbè lẹ́yìn wọn síbẹ̀ òun gbé olè sọ pé mò ń gbè lẹ́yìn wọn tán ó ní òun fẹ́ parí ìjà ni wọ́n ń gbè lẹ́yìn wọn so but orílẹ̀-èdè Israel yìí àti Amẹ́ríkà báyìí ni wọ́n Israel Amẹ́ríkà Amẹ́ríkà ní Israel àwọn àti demonstration against Israel lásìkò àti Amẹ́ríkà ló ń bọ̀ wá Nàìjíríà tí gọ́ọ̀mẹ̀ntì dẹ́ka kan pé èèyàn tó gbọ́dọ̀ ṣe nǹkan ebi tó wù ní pé Christian genocide àbí tá a sọ pé rọ́ọ̀ni tọ́wọ́ pé Christian genocide àwọn times 10 ní genocide ẹ̀rí yẹn ní ti Muslim àwọn ẹ̀hàn náà bọ́n ṣe ń pa Christian náà ń pa Muslim náà àwọn náà against ẹ̀ àti yín against àwọn Boko Haram ní ìsìn láti gba ayé Arẹ́gbẹ́ ni kódà Jamaat Ta'awun Muslimin pẹ̀lú orúkọ mi akọ ọ̀nà tí gọ́ọ̀mẹ̀ntì lè gbà dí pẹ̀lú Boko Haram akọ assistant DS headquarter àwọn DSS àti state mi àbábọ̀ mi yẹn demonstration tá a ṣe kápá bá fẹ́ fi dájà lẹ́nu kò ní sí SS láàrin wọn SS gangan bẹ láàrin wọn lẹ́wọ́n fẹ́ gbọ́ wọn ò ṣe bí ẹni pé àwọn gangan bẹ láàrin wa àwọn bẹ láàrin wa tá a bá ṣe nǹkan tí ọba dá àárín wa bá a ṣe ń tò káàkiri o làánà ń tẹ̀lé wa káàkiri wọ́n dẹ̀ sọ fún ọ náà lọ́n pé àwọn wà ń bẹ́ o wọ́n sábà ní àwọn sábà rí demonstration yẹn ni flag tó náà sókè òun ní mímí bóyá ẹ̀rù tàwọn taláwọ̀kọ́ ó ń bà wọ́n àbí something like that ọjọ́ra wọn kápá bàbá fẹ́ ṣe bí àwọn aláwọ̀kọ́ àní jẹ́ kí DSS wà níbẹ̀ ìkejì ni pé a ti sọ́ọ̀lẹ̀ bá a ṣe ẹ̀yin náà lè gbọ́dọ̀ wà wíà bá a fẹ́ ṣe ọlọ́pàá nìkan la lè má sọ fún bẹ̀tẹ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè handle security lọ́wọ́lọ́wọ́ àti irú situation yẹn ẹ̀yin lè mọ̀ jù nípa rẹ̀ a ti sọ́ọ̀lẹ̀ tó kúrú jùlọ ni pé wọ́n yìnbọn ẹ̀ ti wà a sì lọ bá wọn kémi tó débẹ̀ ó ṣe díẹ̀ ó pẹ́ díẹ̀ torí bàbá wa Wazir ìjọ yẹn ni wọ́n ń ṣe sẹ́ńtà wọ́n rò báyà mi ò tiẹ̀ nìfẹ́ wà ní ẹ sọ fún àtẹ́lẹ̀ ẹ mú lẹ́tà gbọ̀n wá ẹ kàn ráyàn sí mi bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ló tó rí mi ọkọ̀ọ̀la mo ní program bóyá tó bá di ìjọ kejì tẹ̀ ní káwá àwà ṣáàjẹ̀ káwọn kan lọ náà lẹ́yìn rẹ̀ mo padà kún prógámù yẹn nígbà tó fẹ́ parí tán ẹ̀ṣẹ̀ lọ́jọ́ ìwọ̀n bẹ̀ so àwọn abéèrè oríṣiríṣi wọn bí alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tẹnu mọ́ jù ní pé situation yìí kò gba kí èèyàn máa ṣe irú demonstration yìí pé bí ìgbà tí èèyàn tó ń fẹ́ràn ní ti ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà ni ìyẹn ni mo ní pé ó bá làkà ìmọ̀ tó ń sọ̀rọ̀ ìfẹ́ àti káwà gan bá rò bẹ́ẹ̀ àní jó rí báwọn because àwọn àánú ẹgbẹ́ tó pọ̀ mí náà pé tó bá ṣe gbogbo àgbáyé ní ọmọ kò jẹ́ nìsín so ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n àárẹ̀ sí wa ó gbà dọ́dọ̀ àwọn ọlọ́pàá náà the same thing táwọn àti bí náà ń sọ làwọn náà sọ pé situation gba irú nǹkan báyìí and then àti ọlọ́pàá wà tẹ́sẹ̀ sí kò sẹ́ni tí ọmọ wa níjọ́ tí àwọn kan jí kíní nitel àwọn wáyà wọn ti ń bẹ lábẹ́ ilẹ̀ ọ̀sán ìwé ó ti di property government làwọn kan wá ń jí níwò lóru làbá mú wọn àwọn òwò làwọn kọ sọ fún àwọn DSS làwọn kọ sọ fún wọn dẹ̀ support wa káwọn ọlọ́pàá tó wá kó wọn ẹtìgẹ́ni sọ àti ọlọ́pàá àti DSS à ń bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi láìpẹ́ làwọn àwọn ń gbó sọ pé odidi mọ́tò ńlá kan ní àfi rúgbó ẹtìgẹ́ni sọ and ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn tá a bá ti mú àwọn ò ní agbára àti tìyàn mọ́lé ọlọ́pàá ló lè tìyàn mọ́lé àpò ọlọ́pàá lọ ìfẹ́ àti ibi tí wọ́n ti ní lọ́wọ́ káwá lọ́dọ̀ àwọn ọlọ́pàá náà àìmọye àwọn ọ̀daràn lákó lọ sọ́dọ̀ wọn àwọn ìdájọ́ fọ́daràn ìjọba ní máa dájọ́ a kàn lè mú wọn lẹ̀ fún òfin ni ọlọ́pàá àti àwọn kan ẹtìgẹ́ni sọ láti help because
kò sí mọ́ ṣe wulẹ̀ kí wọ́n pọ̀ tó tí wọ́n lè rí ọ̀daràn mú tó káwa aráàlú náà kún wọn lọ́wọ́. So ní kúkú jùlọ ni pé bẹ̀rẹ̀ kí wọ́n ti pé wọ́n arrest wa how possible tí wọ́n bá fi lè arrest wa gùn ní báwọn sí mọ́. àwa gan bí sí ọmọ tí mò ń tọ́ ní skul lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tábàkà yóò máa gbẹnu ní 100 ní kẹsẹ̀ primary school secondary school kọ́ institution àpò mi mo sì ń mú owó ṣé pẹ̀lú kí n bí sí pẹ̀lú èyí and over 60 ní school wa nursery primary secondary school nílẹ̀ Yorùbá alẹ́ school lẹ́kọ̀ọ́ a ní school lógùn state a ní ní Ọ̀yọ́ state a ní ní Ondo a ní ní Kwara education ṣé ìyẹn ẹgbẹ́ òtún wa kódà a ní ní Kaduna. So and then organization wa ní charity department a ní ilé ọmọ òrukàn ó ní ohun kó tá à ń àwọn yóò gbọ́dọ̀ tó wa ká bíṣì pẹ̀lú àwọn tá à ń fẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ education. So kì í ṣe organization tó kó ráyè jẹ̀gbà a kàn wòye pé bí a ṣe pọ̀ tó ó yẹ káà náà fi pípọ̀ wa help ìlú wa àwọn nǹkan wo ibo láti lè help ìlú especially security ló burú ju gbogbo tẹ́lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe tí security ọba ti sí gbogbo nǹkan ni ò ní so làwọn náà fi wò pé ìjà náà help ẹ̀ẹ́dẹ̀ lérí ń tẹ́ ẹ̀fẹ́ ẹ̀ lérí lọ́wọ́ wa nítorí dàtú tí ìmọ̀ lò mọ́ ni pé tá a bá ti rí agbára àti ní láńsẹ̀nsì ẹ̀gbọ́n mísìn tíjọba sì mọ̀ sí àálò ìjọba ló lè fún àtàlò ìlú ti ní àwọn àgbà tá a dáhùn pẹ̀lú abílẹ̀ kò tí gọ́ọ̀mẹ̀ntì gẹ̀gẹ̀ fúnra rẹ̀ tọ́ba ní ká gbà tí wọ́n sì tún ìwà bá ṣe kíni bá ṣe lò àálò bẹ̀rẹ̀ tí bẹ́ẹ̀ bá lò mọ́ lágbára agbára ọlọ́run ọkà tó bá fẹ́ dàlúwàrú o ló yẹ pé wọ́n bá dètì o Boko Haram o tó bá wọ bí kíbi kò ní wọ̀ lóbi ní ńlá ìlàsẹ̀ tó pẹ̀lú àdúrà làwọn àfi ń ṣe kíni láfi ń operate. So ọjọ́ bó ṣe jẹ́ ó kọ́ mi ní Sheikh Dawood Imran Mala Hassan, the national president of Jamaat Al-Muslimin and the Grand Mufti of Yoruba land.